Ẹ̀hẹ́n, ẹ sì tún kú déédéé wòyí o, ẹ̀yin ẹbí mi, ọmọ káàárọ̀ oòjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èyí tí mo tún mú wá lénìí mo fẹ́ kí gbogbo wa jọ ronú sí ni. Torí wípé oríṣiríṣi ìmọ̀ràn ló máa wáyé láti ẹnu ẹnìkan tàbí ẹnu ẹlòmíì tó jẹ́ wípé yóò máa ṣe ìjọba wa àpapọ̀ náà ní àǹfààní, yóò máa ṣe ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba ìbílẹ̀ yóò máa ṣe wọ́n ní àǹfààní. Àwọn Yorùbá sọ pé ìsínwó ìkòròwó ohun abádìjọwò gẹ́gẹ́ ní igun. Ẹ jẹ́ kí n kọ́kọ́ súré sọ ọ̀rọ̀ lórí eléyìí náà. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, pírẹsidẹ́ǹtì Nigerian president. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Wọ́n gbé ìgbésẹ̀ kan láti rí wípé àwọn èèyàn tí ara ní lórí ọ̀rọ̀ subsidy removal pé káwọn tiẹ̀ relief wọn díẹ̀, bó lè jẹ́ pé gbogbo wa náà la mọ̀ wípé gbogbo subsidy tó ń pariwo gbogbo wa la mọ̀ pé fraud ni. Àwọn èèyàn kan ti jẹ, wọ́n ti yó, wọ́n ti bì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo dẹ̀ máa ń sọ pé ìnira la fi ṣiṣẹ́ òmìnira, òun ni èyí tí à ń ṣe lọ́wọ́ tá à ń pass through lọ́wọ́ báyìí. Rome was not built in a day. Ṣé mọ̀ pé nígbà tí ìlú yìí ó bẹ̀rẹ̀ sí ní nira, ẹ̀ẹ̀kan náà kọ́, ẹ rí i pé ìjọ kan náà ló bẹ̀rẹ̀. Ó dẹ̀ ń lọ díẹ̀ títí tó fi ní wá lára dé ibi tó ní wá lára dé yìí. Tí yóò bá tún wá dẹ̀rọ̀ náà, ẹ rí i pé kò ní dẹ̀rọ̀ lẹ́ẹ̀kan náà gbìm. Yóò máa dẹ̀rọ̀ díẹ̀ ni. Gbogbo yín lẹ mọ̀ pé òfò tó ṣe Nàìjíríà jù láyé ó ní ọ̀rọ̀ iná. Òfò tó ṣe Nàìjíríà jù torí pé àwọn ọmọ Nàìjíríà wọn kì í ṣe ọ̀lẹ. Wọn kì í wojú gọ́fíńmẹ̀ntì láti jẹun láti mu. But wọ́n máa ń fẹ́ kí the only thing tí wọ́n fẹ́ ni pé kí gọ́fíńmẹ̀ntì ó provide enabling grant fáwọn láti thrive. Gbogbo yòókù kì í ìjọba fáwọn kan lówó, ìjọba ó sì kì í tẹ̀bà tìyẹn. Torí ọ̀lẹ nìkan ní ààyè ọ̀gbà, ibi gbogbo ní gbalagbára. Ṣé wàá rí bá ṣe ń strive yẹn, ipa tí iná tó lè wà fún 24/7, ipa tó ń kó nínú gbogbo ọrọ̀ ajé wa ó tó 70%. Torí tá a bá wò ó dáadáa, a rí wípé gbogbo ọ̀nà ní ọ̀rọ̀ subsidy tí wọ́n yọ yìí ló ti kó bá wa. Ṣùgbọ́n bọ́n ṣe wá yọ náà tó jẹ́ pé ó kó bá wa yìí, ara ìnira tí a fẹ́ fi ṣiṣẹ́ òmìnira ni. Thank God pé ìjọba orílẹ̀-èdè ti gbà kí gbogbo state lọ ṣe iná, kí wọ́n lọ generate iná wọn fúnra ara wọn. Kódà wọ́n tún gbà fún àwọn individual tó bá lágbára ẹ̀ láti generate iná ta. Ẹ rí i pé tó bá ti di pé eléyìí ń generate tó ń generate eléyìí ń generate, competition máa wà. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iná, owó iná ló máa wá sílẹ̀ torí competition ni wọ́n máa fi ṣe. Eléyìí ò fẹ́ kí n tàjé léyìí lọ. Tẹ bá rántí ńgbà tí àwọn Glo, MTN àti Econet ńgbà yẹn, ńgbà tí wọ́n kọ́kọ́ dé, ẹ rí i pé ńgbà tí Glo dé, wọ́n já ọ̀pọ̀lọpọ̀ high
kíní wọ́n já wálẹ̀ nígbà tí Excellent dé ó tún wálẹ̀ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ iná náà máa padà jẹ́ àti epo ní orílẹ̀-èdè yìí nítorí pé wọ́n á fún àwọn individual kí n sọ pé wọ́n ti ní ẹ̀mí àti fún individual ní àṣẹ láti kọ́ refinery. So tèmi bá wà ń ta tèmi ní 10 naira tí wọ́n rí pé kí wọ́n lè ta ọkàn báwọ̀ ra tiẹ̀ ó fẹ́ máa ta 8 naira kò bọ́ lọ́hùn níwọ̀nba àgbà tó bá ti pay ẹ tó jẹ́ pé owó tó fi produce ẹ̀ ó ti rí ó dẹ̀ ti rí géènì díẹ̀ lórí ẹ̀. Àwọn èèyàn máa prefer géènì díẹ̀ táwọn ń rí yẹn káwọn rí lọ́pọ̀ yanturu ju káwọn rí owó tó pọ̀ kí ó má pọ̀ láti wọlé lọ. So nínú pé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fẹ́ rọ àwọn èèyàn lẹ́kún, a gbọ́dọ̀ ronú sí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọ so many things. Èmi náà dẹ̀ ní ṣaláìrí sọ nítorí wípé àwọn wo la fẹ́ entrust kí náà ń porúkọ ẹ̀ 8,000 yẹn lé lọ́wọ́ ní Nàìjíríà of nowadays. Èyí tá a ṣe lọ vice president gangan ló distribute ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ state náà sọ pé àwọn ò mọ̀ pé nǹkan kan wáyé tó túmọ̀ sí wípé kì í ṣe vice president náà ni ó kó lọ sí gbogbo ìlú. Àwọn náà ní aṣojú kọ̀ọ̀kan. Àwọn aṣojú yẹn náà àwọn á wá ní èèyàn tí wọ́n lọ rẹpẹtẹ. Ó tiẹ̀ ṣeé ṣe nígbà míì kí wọ́n sọ fẹ́lòmíì pé ẹ mú list wá. Nígbà kan wà tí wọ́n ní àwọn kan fẹ́ fún wa ní grant. Wọ́n ní àwọn kan fẹ́ fún wa ní grant. So a ní láti send the account number wa, orúkọ wa, phone number wa. Àwọn tí wọ́n wá jẹ́ ká gbọ́ wípé wọ́n fún wa ní grant, wọ́n ní grant yẹn ó ṣeé ṣe kí wọ́n fún wa ní 1 million, ó ṣeé ṣe kí wọ́n fún wa ní 2 million. Pé ṣùgbọ́n 25% inú ẹ̀ ó máa jẹ́ tàwọn. 25% nínú owó tí wọ́n fẹ́ fún ìwọ as a grant láti bring yourself up a bit. Ẹnìkan wàá yọ 25% ńbẹ̀ láì gbé láì fà. Ẹ wá wo pé 25% tó máa yọ lórí wa throughout nínú owó yẹn tó bá jẹ́ pé lóòótọ́ ló tiẹ̀ bọ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ grant la gbọ́ pé ó máa wáyé tí ò padà wáyé, ṣùgbọ́n kò sí grant kan tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ tí àwọn tí wọ́n fi tó wa létí pé ẹ lọ mú account number yín wá, ẹ fi phone number yín, full name yín, kíní kan yín, àwọn tán mú wá fún wa tán sọ pé ẹ lọ síbẹ̀. Kò sí ẹni tí ò ní ẹ̀mí pé tí wọ́n bá wà sọ̀rọ̀ pé àwọn yọ 25%, ẹlòmíì 30%. Mo rí ẹni tó sọ fún mi wípé 40%, 40-60 ni pé after all ó gbé òfà náà ńgbà tí èsì wípé owó rẹ ni. Níbi tá a worst dé lórílẹ̀-èdè yìí nìyẹn. Ibi tí a worst dé lórílẹ̀-èdè yìí nìyẹn. Bí bàbá wa Tinubu wá ní ṣe mọ̀ pé ìjọba tó lọ wọ́n ti ṣe wọ́n fail woefully torí ààrí impact ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ state ni àti wọ́n tiẹ̀ ní àwọn ò tiẹ̀ gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀. Gbàtẹ́ ní ká máa bọ́ àwọn ọmọ school náà láwọn state kan. Owó tí federal government fi lẹ̀ pé kán fi máa gbọ́njẹ fáwọn ọmọ school kan àgbọ̀ nǹkan kan nípa ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ state ni wọ́n àmọ́ nǹkan wọ́n àgbọ̀ rí. Àpò àwọn kan náà ló ń lọ. Now àwọn question tèmi wá rèé. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a mọ̀ pé dáadáa lẹ fẹ́ ṣe fún wa. Ṣùgbọ́n bí tí àyà bá ti ń tún ojú ọmọ rẹ̀ ṣe kó mọ̀ wá lọ ṣèèṣì tọwọ́ bọ̀. Àwọn tí ẹ fẹ́ kójọ sínú kábínẹ̀tì yìí
same people tí wọ́n ti jọ ń bá òṣèlú yìí bọ̀ láti ayédáyé náà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn corrupt leader yìí tá àti ìrí gbámú bì kan tàbí tá a rí gbámú tá a fojú fo àwọn náà ni wọ́n ó tún padà jẹ gàba lórí program tẹ́ fẹ́ ṣe ẹnìkan dẹ̀ ti ṣe síwájú yín tààrà lọ tààrà bọ̀. Bàbá kí lẹ fẹ́ fi measure the most vulnerable people? Sẹ́ńsọ̀ tọdún wo lẹ fẹ́ fi measure ẹ̀? Ṣé sẹ́ńsọ̀ lẹ fẹ́ fi measure ẹ̀ ni àbí kí lẹ fi measure pé àwọn eléyìí ni wọ́n the poorest of all? Kí lẹ fẹ́ fi measure ẹ̀ bàbá? Tí òfin ní jẹ́ wípé àwọn politician tí wọ́n fẹ́ serve lọ́ndà yín mọ̀lẹ́bí wọn, mọ̀lẹ́bí ìyàwó wọn, mọ̀lẹ́bí àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n kó sínú kinní yẹn. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ corruption yóò sì gbilẹ̀ títí dìsìn. Ó dìgbà tí ẹ̀yin bá bẹ̀rẹ̀ àti mójú agan tá a bá rí pé àfihàn 2, 3, 4, 5 jófin ká tó lè entrust owó sọ́wọ́ àwọn individual politician. Mi ò ní parọ́ fún yín bó ṣe rí nìyẹn. Ká tó lè ní ẹ̀mí àti entrust owó lé wọn lọ́wọ́ báyìí pé ìwọ lọ́mọ handle ilé lọ́mọ ṣe lè. Àti ẹ̀gbọ́ pé tí wọ́n bá wà ní ẹni tá a bá fún ní ministerial appointment àgbọ̀ pé ó lè rówó kó jẹ. Ṣùgbọ́n tí system náà bá work, tẹ́ bá lè ṣe kí system yẹn work àti kówó jẹ ìwọ náà ó lè rà. Gbogbo àwọn tẹ́ ń mú lẹ́nìí nítorí wípé kò sọ́gbọ́n tẹ́ wọ́n lè dá sí tí wọ́n à ní padà mọ̀. Òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí pé wọ́n wà lọ́wọ́ DSS lẹ́nìí yẹn. Àwọn tí wọ́n dẹ̀ wà lọ́wọ́ DSS lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ ń pín owó ń gbà yẹn tí àwọn sì wà ń ta náà ń sìn ọ̀pọ̀lọpọ̀ wọn náà lẹ́ẹ̀tọ́jọ́ ṣèjọba. Wọ́n mọ bí wọ́n ṣe kó owó yẹn jẹ bàbá. Wọ́n bí wọ́n ṣe tó bá jẹ́ wípé owó tá a sọ yìí ọmọ adé ọwọ́ the poorest of the poor. A sọ wípé yóò tu àwọn kan lára 8,000. Ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ni 8,000 rà? Módù tá a fi ń wọn gàrí ní last year àṣẹ̀dá gàrí 150 àmúdù yẹn 200. Ó ti di 500, 600 naira nísìn. Ìbàdàn lèmi ń gbé. Tẹ́ bá lọ rà lóje ẹ rà ní 500. Tẹ́ bá ti ń bọ̀ àsọ́nà òkè tẹ́ bá ti dé ibi mọ́sálásí Jímọ̀ yẹn àwọn ọjà kan náà tó wà ń bẹ̀ yẹn ibi Màpó hall eré Màpó hall yẹn ọjà tó wà ń bẹ̀ yẹn ọjà àbá. Tẹ́ bá ti dọ́jà àbá ẹ rí i pé 550 ni wọ́n tà fún yín. Tẹ́ bá wá tún kú ń bẹ̀ yẹn ọjà kan tó wà ní abẹ́ bíríìjì ní kí lórúkọ abẹ́ bíríìjì yẹn tí máa ń lọ ra ọjà ń bẹ̀ yẹn abẹ́ Màlété ó ṣe ní Màlété àwọn náà wọ́n á tún fi 50 naira míì lé ó ti di 100 naira lórí iye tẹ́ ẹ rà látòjé. So Màlété yẹn ni àwọn tí wọ́n bá wá láti agbègbè kọ̀ọ̀kan lọ́dọ̀ wa yìí irú àwọn tí wọ́n wá láti Fẹ́lẹ́lẹ̀, àwọn tí wọ́n wá láti Gbá, àwọn tí wọ́n wá látàwo Màlété yẹn làwọn ó ti lọ rà táwọn náà máa wá tó tà ní àdúgbò. Ẹ wo iye tí wọ́n ó ti fi lé. Ẹ wá wo kí la wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà ń tà ń sọ yìí kò tí ì ju nǹkan téèyàn 3 tàbí 4 tí wọ́n máa wà mú ní gàárì lọ. Tí wọ́n bá fi tẹ̀bà kò tí ì lè yó èèyàn 4. 500 naira 600 naira. So tó bá dé irú ọ̀dọ̀ wa ń bì báyìí sìn tó bá ti kúrò níbi tí wọ́n ti ń tà ní 600 tó jẹ́ pàmò bẹ̀rẹ̀ 600 làwọn lọ rà àwọn náà dẹ̀ fẹ́ rà lára tó ń tà ní tí wọ́n bá dé ibi báyìí 700 650 bọ́n sì máa ta nìyẹn. So ẹ má bínú analysis mi ẹ má sọ pé pọ̀ tó sẹ́ni tó bá yá màá jáde lọ sí gbòòrò màá lọ ná àwọn nǹkan kan tí mo máa gbé sí orí íńtánẹ́ẹ̀tì tí gbogbo ayé máa rí bí nǹkan ṣe dà lénìí. So bàbá ní tí mo wá ń ronú sí ni pé
kí lẹ ṣe fẹ́ identify àwọn the poorest of the poor tá a bá wá ti ní nǹkan kan tó jẹ́ ní pàtàkì kan tá a fẹ́ fi identify wọn ẹ ṣe mọ̀jẹ̀ anáwó yẹn lánàá dànù lẹ́nu ìgbà tá à ń sọ̀rọ̀ yìí kí n tó bọ́ sórí ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n conclude yẹn lẹ́nu ìgbà tá à ń sọ̀rọ̀ yìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fà á láti bí ìjẹrin yìí mo rí ẹnìkan tó suggest nǹkan kan tínú èmi náà dùn sí bàjẹ́ bàbá ẹnìkan suggest nǹkan kan tínú mi dùn jù tó bá jẹ́ pé a lè ṣe bẹ́ẹ̀ yóò padà kan gbogbo àwọn èèyàn tá a fẹ́ kó kàn yín náà torí tẹ́ ẹ bá pín owó síta àwọn politician ni wọn ó pín mọ́wọ́ mo fi ọlọ́run Elédùmarè fi títóbi ọlọ́run búra torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́ ẹ jọ ṣèjọba yìí wọ́n ti corrupt kọjá bó ṣe yẹ èyí tẹ́ ẹ tí ì rí mọ̀ gbogbo àwọn tẹ́ wà lọ́wọ́ DSS àwọn tí wọn ò tí ì mú àtàwọn tí wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ wà ń ta ṣe tá àti èrò nǹkan kan sí tọ́jọ́ wípé gbogbo ohun tí ẹni tó wà ní DSS yẹn tó ń jí gbé àwọn tí wọ́n ràn lọ́wọ́ láti jí gbére wọ́n dẹ̀ jọ ń pín ni ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ à ń ta sìn tó dẹ̀ rẹ̀ pé àwọn yẹn náà ni wọ́n bẹ̀ yìí ṣiṣẹ́ àkọ́kọ́ gbogbo ọ̀nà bí ẹ̀ ṣe ní rí àṣírí tí wọ́n jẹ yẹn ni wọ́n kọ́kọ́ máa san wọ́n dẹ̀ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe máa rí opportunity àti jẹ òmíì so mo bẹ̀ yín bàbá wa ẹ má jẹ́ ká fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olè olóṣèlú ní opportunity míì ẹni yẹn wá suggest kinní kan tó bà mí lẹ́rù ẹ dákun ẹ kọ́kọ́ wo bọ́ọ̀sì tí ẹni yẹn suggest náà kí n tó sọ̀rọ̀ lé lórí ẹ wò ó. ẹni yẹn sọ wípé 500 billion we purchase approximately 8,000 of these 60-seater bus. 8,000 of these 60-seater bus. Instead of giving 8,000 to 12 million people, poor family, why not distribute these buses across the country to ease the cost of transportation? You will also be creating jobs in the process, and each state and FCT, Federal Capital City, will get 216 buses each, which will drastically reduce transportation fare and used for 10 years without giving issues as regard repair. Gbà ẹ dákun torí Ọlọ́run ẹ wo iye tí bọ́sìsì yẹn jẹ́ ká wá pín sí stéètì kọ̀ọ̀kan kó wá jẹ́ pé ó kì í sìn ibi tá a ti ń wọ mọ́tò 200 tẹ́lẹ̀ sìn ibòmíì ti di 600 ibòmíì ti di 500 nọ́ngbà láwọn ibi tá a ti ń wọ mọ́tò tó yẹ pé 200 ní everybody mà sí ó ti di 500 600 tí a bá wá ra irú bọ́ọ̀sì yẹn tí bọ́ọ̀sì yẹn lè bá wa gbé ní 200 padà ó túmọ̀ sí wípé owó tí ẹ fi lérí epo àwọn èèyàn kọ̀ọ̀kan tó ń lo káà nìkan ni ó sì máa affect ná àwọn grassroots tẹ́ ẹ fẹ́ kí wọ́n fún ní 80,000 yìí àwọn náà ń jáde àwọn ni wọ́n ń lọ ra igi lóko tí wọ́n á wá tà nílé àwọn ni wọ́n á lọ ra àgbàdo lóko tí wọ́n á wá tà nílé àwọn ni wọ́n á lọ rẹ̀fọ́ tí wọ́n á wá tà nílé tẹ́ ẹ bá ti lè yí sí cost of production wọn or the cost of transportation wọn automatically gbogbo tí wọ́n ń lọ kó wá yẹn wọ́n ní ta lówó gọbọi jù mọ́ torí ìgbà tí wọ́n ń gbé owó mọ́tò lé ní kíní yẹn fi ń tó bẹ́ẹ̀ yẹn ní kíní yẹn fi ń tó bẹ́ẹ̀ yẹn tí mọ́tò yẹn bá wà káàkiri ká pín 200 bóyá 216 àbí 218 náà pé buses fún state ẹyọ kan
so ká tẹ̀ wá ní òkè láwọn big town yẹn bóyá mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún la lè pín síbẹ̀ láwọn big town ní state kọ̀ọ̀kan àwa fáwọn kan sí àwọn ọ̀nà oko térò ti pọ̀ jù so automatically kíní yẹn máa ease means of transportation fún àwọn the poorest of the poor tí à ń sọ̀rọ̀ nípa àwọn yìí bàbá nǹkan tí mò ń sọ yìí ó lè má já sọ́gbọ́n lójú ẹlòmíì ṣùgbọ́n kí wọ́n sọ tiẹ̀ kémi sọ tèmi náà láàfin rí ẹ̀kọ́ láàfin wò wípé òkè ó dàbí ẹni pé ìtẹ́lẹ̀ ìsọ yìí ó tó fẹ́ gbé pẹ́ẹ́lí ju ẹni eléyìí lọ ẹni yẹn tí ó ṣeé ṣe tó bá jẹ́ pé ẹni yẹn ò sọ kí n rí kà ó ṣeé ṣe kémi náà mọ̀ rí but ńgbà tẹ́ni yẹn sọ tèmi náà wá reason along the way tí ẹni yẹn gbà reason yẹn òun ni mo ṣe sọ lọ́kàn ara mi wípé tá a bá gbà bí ẹni ṣe sọ tòótọ́ ó ṣeé ṣe kó yìí sí means of transportation kí ọ̀rọ̀ owó epo tó lé yẹn kó má affect àwọn the poorest of the poor much nígbà àwọn tó bá ti jẹ́ wípé ọwọ́ wọn náà ni wọ́n ń wọ mọ́tò káàkiri láàrin the poorest of poor yìí náà láti ráwọn tó ń wọ mọ́tò káàkiri ìwọ tó ẹni tí ò bá poor yóò gbọ́kadà ẹ̀ yóò gbé márúwá rẹ̀ yóò gbé mọ́tò rẹ̀ yóò gbé káà rẹ̀ wọ́n á gbé oríṣiríṣi káàtì kálukú ní tó bá jẹ́ wípé àwa yẹn ni ẹrù tó wúwo yẹn sì wà lórí wa ń sìn èmi náà kúkú pẹ̀lú a sì máa rọra forí rọ tí yóò fi di ọjọ́ iwájú tó fi lè jẹ́ wípé Ọlọ́run sì lè bá wa comfort ìlú yìí pẹ̀lú ọ̀rọ̀ elélépo dé nígbà tí a bá ní àìmọye refinery káàkiri tí cost of production wa ti di competition láàrin àwọn major marketer so mo bẹ̀ yín bàbá wa mo dẹ̀ bẹ̀ ẹ̀yin èèyàn náà wọ́n lè mọ́ tí ní opportunity àti rí ẹ bá mi fi ránṣẹ́ sí gbogbo ibi tí ẹ bá ti mọ̀ pé wọ́n lè rí kíní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run 80,000 yẹn bàbá is going to be a waste it's going to be a waste nítorí pé ẹ jẹ́ ká create structure tí ó fi jẹ́ pé tá a bá ti mú nǹkan kan pé òkè eléyìí ń lọ sí grassroot tí ó fi máa débẹ̀ kò tí ì sí nǹkan kan yẹn ńlẹ̀ nǹkan pé nǹkan tá a create sí grassroot tí ó bọ̀ sọ́wọ́ àwọn big men ní lọ́wọ́ rúùtù yẹn ló sì wà ní ìsìn ẹ jẹ́ ká pa rúùtù yẹn run ná kó tó di pé a máa entrust sí pé àbí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ọmọ lọ pín fún wọn ni Aṣíwájú kọ́ ní ọmọ lọ pín fún wọn kò sí bí ò sí ní bọ́ sọ́wọ́ àwọn olè yìí náà mọ̀lẹ́bí wọn wọ́n dẹ̀ kò sí ifo mọ̀lẹ́bí wọn tó sí ilé ayé yìí sí convenient fún àwọn ni wọ́n tó máa gba 80,000 yẹn tàbí kí wọ́n tó fi ẹlòmíì sórí líìsì pé 8,000 tó máa gbà yẹn o 6,000 ni yóò máa jẹ́ tiẹ̀ o ó máa sẹ́ẹ̀dì 2,000 sí wa o nítorí àwa la forúkọ ẹ̀ sí o. bàbá 8,000 ran ẹ́ nìtẹ̀ Ọlọ́run Elédùmarè ń gbọ́ kò sí nǹkan tí 8,000 ràn ń sìn kò sí bí irú wa yìí ṣe lè ṣe ọbẹ̀ ń sìn bá a ṣe sọ pé àkìí ṣe oníjẹkújẹ yìí kò sí bí mo ṣe máa ṣe bẹ̀ lẹ́ẹ̀kan tí mi ò ní ná ó kéré jù 25,000 ní ọbẹ̀ ẹ̀kan tá a máa jẹ dijọ́ kejì èmi pẹ̀lú àwọn fámìlì mi ọbẹ̀ ẹ̀kan tí a máa jẹ dijọ́ kejì ẹ dẹ̀ rántí pé ibi tèmi ti ń ra ingredient tí màá fi ṣe bẹ̀ yìí náà ibẹ̀ náà ni the poorest of the poor yìí náà ti máa rà kì í ṣe pé wọ́n dá ọjà tiwọn ní lọ́tọ̀ the same ọjà tó lówó náà ní tálíkà ná ibi táwọn ọjà tí wọ́n ti ń lọ bá àwọn mínísítà ń gbòtẹ̀ jẹ́ pé jọ̀fẹ́ ni mínísítà mi ń jẹ but àwọn tí wọ́n ra ń jẹ náà nù wọn ibi ọjà tí wọ́n ti ń lọ bá wọn ra ń jẹ ọjà yẹn náà ni àwọn tí ó jẹ́ pé sálárì wọn 25,000 náà ní lóṣù ọjà yẹn náà ni wọ́n ti lọ rà kò sì sí discount kankan lórí tiwọn so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́yìn náà mo fẹ́ kí ẹ jẹ́ kí gbogbo wa pọ̀ sóde Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá lè ra buses yẹn ó máa yí sí means of transportation ṣé wá rí tí àwọn bá ti ń gbé bẹ́ẹ̀ yẹn tí bọ́ọ̀sì yẹn bá ti ń gbé
ibi tá à ń gbé 200 tẹ́lẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní gbé tẹ́ ń gbé 600 sí tó ti bẹ̀rẹ̀ sí gbé 200 ẹ rí i pé àwọn commercial vehicle náà wọ́n báwọn bá tiẹ̀ lè padà sí 200 tán wọ́n padà sí 250 or 300 tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ó ṣe máa láṣẹ máa yí sí i tí wọ́n bá ti wá pọ̀ jù ń bò mí ńgbà tí bọ́ọ̀sì yẹn bá ti kérò tán tí wọ́n rí i pé àwọn ti pọ̀ nílé àwọn èèyàn wọ mọ́tò àwọn ẹlòmíì náà wò pé 20,000 200 yẹn náà jẹ́mi náà gbé tí má máa fi lo ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin màá rówó. ẹ jẹ́ ká neutralize nǹkan yẹn mọ́ wọn lọ́wọ́ bàbá ojú òní tì wá ìyẹn kan ọlọ́run púpọ̀. ẹlẹ́kejì tí mo fẹ́ sọ̀rọ̀ bá ní ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá wàláì tàláì súnmọ́bí láì lásìláwà ọ̀lẹ ni gbogbo wa ọ̀lẹ ni gbogbo ọmọ Yorùbá mi ìdè wa mọ ibi tá a fẹ́ bá já báyìí ẹ lọ sí anywhere nílẹ̀ Yorùbá àti Èkó ní o àti Ìbàdàn ní o àti Ìlọrin àti kìnìkan ní àti kìnìkan ní o the best iṣu Àbújá ni Àbújá náà ti ń kó wá èmi náà tí máa fẹ́ ra iṣu Àbújá ní Àbújá yà ilẹ̀ wa sì gba iṣu ju ilẹ̀ Àbújá lọ. Bàbá wa King Sunny Adé wọ́n rán wa létí ọ̀rọ̀ kan ń jọ sí tó ti pẹ́ wọ́n ní ọmọ bàbá àgbẹ̀ ìjọ́sí ó ti mú bàbá ẹ̀ wálé o jàre kò ságbẹ̀ mọ́ lóko ará oko ti darí wálé ẹ wo ọdún tí King Sunny Adé ti ṣe pé kò ságbẹ̀ mọ́ lóko ará oko ti darí wálé níbi tí Ọlọ́run bless ilẹ̀ Yorùbá dé tó o bá wà nínú yàrá rẹ tó o bá mú ọmọ kí ló ń porúkọ ẹ̀ ata tó o mú kóró ata méjì àbí mẹ́ta tó bá dá ata lọ́túnjú nẹ́ẹ̀tì ẹ tó bá bọ́ọ̀lẹ̀ lẹ́yìn ilé ẹ̀ bí ògo ṣe jẹ tó lọ́hùn in the next 3 months wàá rí ata já níbẹ̀ tí ó ti hù àwa òjò Ọlọ́run fún wa ní gbogbo nǹkan òjò ọ̀rọ̀ lásìkò tiẹ̀ ọyẹ́ ó mú lásìkò tiẹ̀ ooru ó mú lásìkò tiẹ̀ òtútù ó mú lásìkò tiẹ̀ ọ̀gìnìtì ó mú lásìkò tiẹ̀ gbogbo àwọn nǹkan tí mo dẹ̀ kàálẹ̀ yẹn ló ní àwọn nǹkan tó ń mú jáde ló ní nínú àwọn nǹkan ọ̀gbìn ó ní tí ó jáde lásìkò ọyẹ́ ó ní tí ó jáde lásìkò ooru ó ní tí ó jáde lásìkò òjò ó ní tí ó jáde lásìkò ọ̀gìnìtì bẹ́ẹ̀ lọ. tí èèyàn bá ní ilé tó ń gbénú ìgboro tí o bá sìmẹ́ǹtì inú kọ́ńpáǹdì ẹ̀ tó o bá gbin iṣu tàbí ẹ̀gẹ́ síbẹ̀ nílẹ̀ Yorùbá wàláhì yóò hù yóò sì ta ẹ̀ẹ́dẹ̀ rí ẹ̀gẹ́ lágbé jáde mbẹ̀ tàbí iṣu. ṣùgbọ́n ẹ dákun ẹ̀yin ọmọ Yorùbá ibo lẹ wá ń dá oko ọ̀hún sí ibo là ń dá oko ọ̀hún sí ọjà tí wọ́n ti ń ta àwọn nǹkan ọ̀gbìn tá à ń gbìn ní tá a lè gbìn nílẹ̀ Yorùbá tá a kì í gbìn yìí jù ọjà ṣáṣá tí wọ́n ti kó lọ sí etí Ọ̀yọ́ yẹn àti ọjà Òjé àtàwọn ọjà kéréje míì náà ọjà Òjé àtàwọn ọjà bẹ́ẹ̀ lọ tí a bá débẹ̀ a lè jẹun ibẹ̀ yẹn sì ní láti ilẹ̀ Haúsá ni wọ́n ti ń kó wá ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tírélà elépo tó lọ já epo sọ́hùn ẹ rí tí wọ́n ó dé apẹ̀rẹ̀ yóò rọ̀ wálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bí yóò rà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi ráǹdì tírélà ọkọ̀ elépo ráǹdì wọ́n á dẹ̀ dé pa ẹ dẹ̀ lè bá tẹ́ bá lọ sí ọjà bí tí wọ́n kó sásàsì yẹn lọ yẹn ẹ lè rí bá 50 ẹ̀ bẹ́ẹ̀ ẹ lè bá 100 ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ epo ní o kò tó àtúntì sọ̀rọ̀ ọkọ̀ tán fi ń kẹ́rù o ìgbà yẹn lẹ́wàá sẹ́ẹ̀ rí open trailer
ìgbà yẹn lẹ́sẹ̀ rí open semi trailer tí wọ́n fi kó ata àlùbọ́sà tòmátò atarodo sọ̀ǹbọ̀ láti ilẹ̀ haúsá. Shame on us, baba ńlá shame on us. Tó bá jẹ́ wípé nígbà tí àwọn ará ilẹ̀ haúsá bá kó nǹkan jíjẹ dé làwa tó lè jẹun. Níjọ́sí nígbà tí ọ̀rọ̀ wàhálà tó ṣẹlẹ̀ ní ọjà kan ṣáṣá bíbà tó ṣẹlẹ̀, àwọn ará nọ́ọ̀tì wọ́n decide pé àwọn ò ní kó atakó nǹkan kan wá sọ́dọ̀ wa mọ́. Wọ́n dẹ̀ lọ dúró ní River Niger sí end ọ̀dọ̀ tí wọ́n lọ́hùn. Wọ́n dẹ̀ ń da gbogbo ìwọ tó bá sorí kankan ibẹ̀ ni wọ́n ti dá ẹ padà. Wọ́n làwọn ò ní jẹ́ kí ata kọjá wá sí south west mọ́. Wàláì túmọ̀ bí láì làsìláwà mọ́ra atarodo mẹ́rin mo rà ní 300 naira. Nígbà atarodo mẹ́rin 1 2 3 4 atarodo mẹ́rin. Bẹ́ẹ̀ ni àwọn tòmátò àwọn yẹn wọ́n bí ojú ni. Gbogbo àwọn ata nǹkan kan tí wọ́n ń kó wá yẹn ìgbà yẹn ìyẹn wá mú ní ilẹ̀ yó. Mo wà ń bẹ̀ ibẹ̀ ni mo wà Ìbàdàn yìí ni mo wà kò pẹ́ jù. Ìyẹn wá mú débi pé èmi fẹ́ bọ́ ìyẹn burúkú. Ṣùgbọ́n n tí Ọlọ́run fi bá wa ṣe ń gbà náà ni wípé wọ́n ti wá ń káǹtì lost wọn. Wọ́n ti ń káǹtì lost wọn. Nígbà tó yá àwọn kan bẹ̀rẹ̀ sí ní lọ fi aeroplane. Ẹ bèrè tí mò ń sọ yìí o kì í ṣe irọ́ o. Àwọn kan lọ fi aeroplane kó ata. Àwọn kan lọ fi railway kó ata. Wọ́n mọ̀ pé ẹ lè dárú railway dúró. Kan lọ fi kó ata wá sí Èkó kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní dẹ̀rọ̀ díẹ̀. Kíní yẹn tó tán lẹ̀ Yorùbá ò tún rọ́gbọ́n kọ́ nínú ẹ̀. Àtúnrọ́gbọ́n kọ́ náà títí dìsín. Lẹ́nu bí ọdún mélòó kan sẹ́yìn à ń pariwo Yorùbá nation. Èmi náà pẹ̀lú àwọn tó ń pariwo Yorùbá nation. Ṣùgbọ́n ayẹgbẹ́ ajádùn nǹkan tá a jẹ kájá ó tó yan ló le. Nígbà tá a bá ní à ń bá Haúsá Fúlàní jà àfẹ́ ní mọ̀ àfẹ́ dádúró ẹ̀yin náà dádúró ti yín. Tọ́dẹ̀ jẹ́ pé dídádúró ti wa agbára wa ọ̀ká láti produce nǹkan tá a fẹ́ jẹ. Everybody ti kó gbogbo bàbá wọn wálé kò sẹ́ni tó ń roko mọ́. Àwọn èèyàn tó tiẹ̀ lè fowó ṣe oko wọn àti ẹ̀ náà ní ẹ̀ rárá. Gọ́fúmẹ́ǹtì náà ò tiẹ̀ wá wọn ṣe ìrànlọ́wọ́ kankan lórí ẹ̀. Torí tí gọ́fúmẹ́ǹtì Western Region bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ lórí ẹ̀ grant ló yẹ kán fáwọn àgbẹ̀. Kì í ṣe àwọn àgbẹ̀ mo fẹ́ gbin igba méjì mo fẹ́ gbin igba mẹ́ta. Àwọn àgbẹ̀ tí wọ́n lè ṣe iṣẹ́ oko gidi kí wọ́n dẹ̀ fún wọn ní ẹ̀rọ tí wọ́n fi sán oko tí wọ́n fi kọ ebè. Àwa ò need irrigation lọ́dọ̀ tiwa. Àwọn tí wọ́n wá tó jẹ́ pé ilẹ̀ ọ̀dọ̀ wọn ò gba anything irrigation náà fi ń gbin gbogbo ẹ̀ àwọn náà dẹ̀ wá ń bọ́ àwa. Àwọn làwa ó dúró dì ká tó lè jẹun. Ẹ rí i pé bàbá shame burúkú ni lórí àwọn ọmọ Yorùbá. Bàbá shame burúkú ni. Mi ò tiẹ̀ mọ ibi tá a fẹ́ bàjá. Mi ò mọ ibi tá a fẹ́ bàjá. Including èmi tèmi náà ń sọ̀rọ̀ yìí. Tèmi náà bá fẹ́ wọ̀ lórí pípé ó yẹ kí n wò pé okay gbogbo tí mo ń fowó rà yẹn náà ṣe bí èlò tí n bá ná 200,000 lórí oko mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rìí mo lè ta nǹkan 500,000 bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ pé èyí tí màá tún jẹ màá tún mu nínú 200,000 tí mo fi sí oko mo lè ta èrè oko yẹn fún
ní 500,000 kò lè tó kò lè ṣẹ́kù bá ṣe ń ṣe yìí. Nígbà tí èmi bá dáko tí wọ́n dá tóun dá táwọn dá, nígbà tí gbogbo wa bá dáko tẹ́nìkankan ò ṣe tán àti bẹ́ẹ̀ nìkankan rajà, ìgbà tọ́jà á fọ́ọ̀lù nìyẹn. Ìgbà yẹn lẹ́ẹ̀rí pé a máa ra ta ní pọ́ńtọ̀, ìgbà yẹn lẹ́ẹ̀rí pé a máa ra gàrí ní pọ́ńtọ̀, ìgbà yẹn lẹ́ẹ̀rí wípé a máa ra èlùbọ́ ní pọ́ńtọ̀. Tẹ́bí bá ti kúrò nínú iṣẹ́ ìṣẹ́bùṣe, gbogbo ohun tí jẹ́ ìṣẹ́ tá a fi ń pariwo pé ìṣẹ́mú wa àìrí jẹ àìrí mu àìrí ná àìrí lò yìí ni. Bẹ́ẹ̀ tí èèyàn bá dẹ̀ ti ń rí jẹ tọ́jọ́ pé tá a bá ti ń dáko a máa rí mu a máa rí ná a máa rí lò, torí pé owó tá a invest ní lónìí in the next 5-6 months a ti lè rí transfiri ẹ̀, a lè rí transfiri, a lè rí transfer ẹ̀. Yóò dẹ̀ tún yọ ọ́ lẹ̀, yóò tún yọ àwọn nǹkan tá a máa lọ fowó rà láti ṣẹ̀ṣẹ̀ máa jẹ táàtàn kéékèèké táàtàn gbé wálé tí yẹn ó tó take wa for sometimes. Nígbà tí mi ò wá dáko, tí wo ò dá, tẹ̀yìn ò dá, ẹ dákun kí ni kó ọmọ Yorùbá ó máa jẹ? Àwa ń pariwo pé ìyàn mú, báwo nìyàn ṣe fẹ́ fi wá sílẹ̀? Ẹ dákun, ibo lẹ gbin anything tó jẹ́ nǹkan ọ̀gbìn sí nílẹ̀ Yorùbá tí kò hù? Ìgbà wo ló yẹ kójú ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tí kò rọ̀? Ìgbà míì gáàpù lè wà, a lè ní àókè láti inú oṣù karùn-ún ni ó ti bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀ ó lè mọ́ ìgbà tó bá fẹ́ yàtọ̀ gbà mí ó lè mọ́ rọ̀ nínú oṣù karùn-ún yẹn, ó lè jẹ́ pé ìbẹ̀rẹ̀ oṣù kẹfà ni ó ti wá bẹ̀rẹ̀ máa rọ̀ lọ. Bọ̀ yóò rọ̀ bí ṣe é rọ̀ yẹn. Àwọn ní ọ̀dọ̀ wọn lọ́hùn òjò kì í rọ̀ 14 years ni mo fi gbé Kaduna, òjò kì í ṣe bẹ́ẹ̀ rọ̀ lọ́hùn. Irrigation ni wọ́n fi ń gbin gbogbo tó ń gbìn. Irrigation ni wọ́n fi ń gbin gbogbo tí wọ́n ń gbìn. Ṣùgbọ́n kéèyàn tó wá máa fi irrigation gbin nǹkan kó tó wá jẹ́ pé after nǹkan táwọn ó jẹ tí wọ́n mú nú ẹ̀, òun náà ni wọ́n tó wá fi ń bọ́ gbogbo àwa tá a wà ní south west àtàwọn tó wà south east náà, tó jẹ́ pé nǹkan ẹyọ kan tán fi ń bọ́ wọn nìyẹn. Ordinary epo, a lè ṣe epo tá a jẹ nílẹ̀ Yorùbá àfi tí wọ́n bá gbé epo wá láti ọ̀nà ọ̀dọ̀ àwọn Yíbò yẹn. Àti ẹ̀dùpẹ́ pé ní area Ondo state yẹn àwọn kan sì ń ṣe epo tó ń ṣe epo dáadáa ń bẹ̀, ṣùgbọ́n kò kárí ìgbó, kò síbi tí wọn ò ti ní ọ̀pẹ téèyàn fi lè dáko. Kálukú ti já ọ̀pẹ rẹ̀ sílẹ̀, yá àgbé fẹ́nìkan pé wọ́n máa bóun kọ́ wọ́n máa jọ agree, á máa fún ọ ní garawa epo 2, òun dẹ̀ máa kọ tí ó kọ, yóò dẹ̀ rí 15 garawa epo, yóò wá tà lọ́wọ́n gógó. Ṣùgbọ́n tó bá jẹ́ pé 15 yẹn oní nǹkan ló kọ́, nígbà tó ń bá gbé ètí ó jẹ yóò gbé fẹ́gbọ̀n yóò gbé fábùrò. Nígbà táwọn bá ní ìgbà tẹ́ni tó ń ta epo lọ́jà ọ̀bá rí ẹni rà, yóò dín iye tó ń tà kù. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́ wà ní diaspora, ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá mi fojú àgbà wo kíní yìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, nísìnyí ìjọba yìí, a ti ń gbọ́ pé ìjọba yìí ń sọ̀rọ̀ lórí pé wọ́n á máa yá àwọn àgbẹ̀ lówó. Èmi ti ń suggest pé owó yẹn kó jẹ́ grant. Èmi ń suggest pé kí owó yẹn kó jẹ́ grant. Wọ́n ní wọ́n á máa gbé ẹ̀rọ katakata sílẹ̀ tí ó mọ̀ bá wa sanko, tí ó mọ̀ bá wa kọbè. Ẹ dákun, local government ló ti yẹ kó bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí local government ó ní autonomy. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ kí gbogbo àsùnwọ̀n owó àwọn local government kó máa wá direct sí local government wọn. Ẹ jẹ́ kí wọ́n ní commitment. Ẹ jẹ́ kí wọ́n ní commitment. Àtọ̀dọ̀ wọn ló ti yẹ kó bẹ̀rẹ̀, kí wọ́n ní katakata bíi 8-10 tó jẹ́ pé òkè tí wọ́n bá lọ sí àwọn tọ́ka ní òkè katakata kọ̀ọ̀kan fẹ́ ní kọ̀ọ̀kan yẹn 10 tí wọ́n bá lọ sí fún 2 days, another 2 days wọ́n lọ fi ṣe tẹlòmíì, another 2 days wọ́n lọ fi ṣe àwọn ẹlòmíì. Tó ń jẹ bá ti pọ̀ jàǹtúrú,
Tébi bá ti tán nínú ìṣẹ́ ti bù ṣe kò sí ìṣẹ́ mọ́ nìyẹn. Nígbà téèyàn bá ti rí jẹ téèyàn rí mu, tí ò bá sí ẹ̀yin tẹ́ wà in diaspora, ọ̀pọ̀lọpọ̀ wa ni mo ti máa ń sọ, òkú ebi ó ti máa pọ̀ nílẹ̀ Yorùbá, ẹ ti máa rí òkú ebi rẹpẹtẹ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nínú àtijẹ àti mu ti yín, pẹ̀lú bó tún ṣe le tó yẹn, tó jẹ́ pé iṣẹ́ tẹ̀ lè ṣe ń lu bàbá yín lẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn, pẹ̀lú bó ṣe jẹ́ owó ìnira yẹn lè ń gbà yẹn, ẹ̀ tó gbèsùgbẹ̀gbà tó ń ná lé wa lórí. Tí ò jẹ́ ti máa rúkú ebi Nàìjíríà nìyẹn. Àmì nílẹ̀ Yorùbá jẹ́ pé ẹjẹ́ demarcate ẹ̀ sílẹ̀ Yorùbá. Tí ò jẹ́ máa ti rí òkú ebi nìyẹn, ibi ìbá ti pa ẹlòmíì kú sí títì. Àsìkò tí Emefiele tó change owó yẹn, àsìkò yẹn ni ẹ wá wò nílẹ̀ Yorùbá. Ẹni tí kì í tọrọ owó ń tọrọ owó, toró lówó ń báǹkì kò rí gbà. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tẹ́ wà ní diaspora, ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tèmi bá rí pé yóò mú ìtura bá ilẹ̀ Yorùbá, ní máa sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ dákun ẹ encourage àwọn èèyàn tó wà nílé yìí láti ṣiṣẹ́ oko. Ẹ ràn wọ́n lọ́wọ́. Tá a bá ràn wọ́n lọ́wọ́ láti ṣe oko, ọdún kan náà ni èèyàn ó fi jìyà rẹ̀. Láti ọdún kan yẹn lọ, tí èrè oko yẹn bá ti jáde, èèyàn ó tún ti gbìn míì téèyàn bá fẹ́ gbìn. Èyí téèyàn rí lọ́dún kan yẹn ilé èèyàn máa concentrate lé lórí títí di oṣù mẹ́fà oṣù méje tí ètè tó ṣẹ̀ṣẹ̀ gbìn tí ó tó fi dàgbà. Ìgbà yẹn bá tiẹ̀ fẹ́ ta nǹkan fúnra wa kò ní í jọ wọ́n, torí èmi ní, ìwọ ní, òun ní, àwọn ní, ẹ̀yin ní. So nígbà tí gbogbo wa bá ní tán, ó ṣe mọ́ òun ṣe wá fẹ́ ta lówó gidi nígbà tí mi ò tẹ̀ ni mo fẹ́ rà. So àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá nídìí láti rà, ọ̀pọ̀ ni wọ́n máa rà torí bí wọ́n bá tà fún eléyìí ó tà fún eléyìí ó tà fún òun ó tà fún. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀ wá, ìjọba bàbá wa láti state, ẹ jọ̀ọ́ ẹ̀yin gọ́vnọ̀, Ọlọ́run ní bayọ̀ yín jẹ́. Ẹ dákun ẹ bá wa mú ọ̀rọ̀ àgíríkì, ẹ bá wa mú lọ́kùnkúndùn. Ẹ má jẹ́ kí ibi ó pa àwọn èèyàn kú. Ẹ má jẹ́ kí ibi ó pa àwọn èèyàn kú. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ àgíríkì yẹn lè bá wa mójútó, tí àwọn tí wọ́n dẹ̀ sọra wọn di àtàwọn tí wọ́n sọra wọn di alákọ̀wé bíi mọ̀kára mi náà kan rú wọn, tí wọ́n sọra wọn di ẹni tí ò lè gbé oko mọ́. Ọ̀dọ̀ èmi ń sọ ní gbogbo ìgbà pé ibi tó wù mí láti sinmi ọjọ́ alẹ́ mi sí, ibi tí máa kọ́lé sí tó máa jẹ́ igbó, tí bá yọjú wò tábàtì tí máa rí igbó lọ́tùn igbó lósì, ibẹ̀ ló wù mí láti gbé. Tó jẹ́ pé máa bọ́ sẹ́yìn kùlé, máa lọ já ewúro tí wọ́n fẹ́ bá mi ṣe bẹ̀ fúnra mi, máa lọ já ẹ̀fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí n bá ti ń jà náà ni wọ́n á máa ṣe lọ́bẹ̀. Kì í ṣe ètò ti rọ tí wọ́n fi ajílẹ̀ jí padà lọ́jà tí mò ń rà yẹn ni máa jẹ. Gbogbo ẹ̀ náà máa tẹ́ẹ̀lì ní ara. Gbogbo ẹ̀ máa tẹ́ẹ̀lì lára. Ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ kẹ́ ẹ encourage àwọn èèyàn. Owó tẹ̀ ń ná lé wọn lórí yẹn, owó tẹ̀ ń ná lé wa lórí yẹn, tí ẹ bá ń invest ìlàjì ẹ̀ sóko, àwọn tẹ̀ ń ná lé lórí yìí náà ara máa tù wọ́n. Wọ́n ní fi gbogbo ìgbà depend lé yín lórí mọ́. Ẹ̀yin náà á rówó safe. Àbí nígbà téèyàn bá lọ lo 20 years níbi tẹ́ ẹ wà yẹn, níbi táwa máa ń believe pé bóyá ẹ̀ ń kó owó láàrin títì ń bẹ̀ ni. Tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àgbà tá a débẹ̀ la tó mọ iṣẹ́ ìnira tẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn, la tó mọ nǹkan tẹ̀ ń mú mọ́ra pẹ̀lú òtútù burúkú, la tó mọ nǹkan tẹ̀ ń mú mọ́ra. So tí gbogbo yín yẹn tẹ́ ẹ bá ń pawọ́pọ̀, tí ẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ tàbí fún àwa tá a jẹ́ bàbá yín, ẹ bá mi dáko, ẹ bá mi éka mẹ́ta mo fẹ́ dá. Ẹgbà katakata wọn approach gọ́fìmẹ̀ntì á bá wọn san, wọn á bá wọn kọ ebè, ó kù nǹkan tẹ́ máa gbé. Even kò sí tó burú nínú kí gọ́fìmẹ̀ntì kọ́kọ́ dá gbogbo alókòwò, ẹ fún wa ní igi ẹ̀gẹ́, ẹ fún wa ní iṣu, ẹ fún wa ní ọ̀gẹ̀dẹ̀ tá a lè kọ́kọ́ gbé kí wọ́n produce ẹ̀ mass káwọn máa kó fún wa. Ẹ ti mọ̀ pé ìtẹ́ bá ti kọ́kọ́ kó fún wa yẹn fi dá wa lókòwò nìyẹn, àtúní padà wá béèrè mọ́. Tí èèyàn bá gbin ọ̀gẹ̀dẹ̀ kan lénìí, tí ọ̀gẹ̀dẹ̀ yẹn bá ti so, kọ́gẹ̀dẹ̀ yẹn ó tó gbó, ẹ ti rí i pé ọmọ bíi 4 ó ti jáde lára rẹ̀.
tí wọ́n jẹ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀nì tún ẹ̀dẹ̀ lè ẹ tó bá wù yín ẹ lè gé kó mẹ́ kẹ lọ gbìn tìrí ẹ̀bọ̀ lẹ́bọ̀ mi tó bá wù yín ẹ lè fi ilẹ̀ mẹ́ bẹ́ẹ̀ ẹ̀rín yẹn náà ni ó tún ga tí ó tún so tí wọ́n ó tún gbó. So ọ̀pọ̀ ọ̀rọ̀ kó àgbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìjọba tó wà nílẹ̀ yìí ìjọba wa ni ẹ jẹ́ ká máa mú oríṣiríṣi suggestion wá kò sí bí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan ti lè dàgbọ́n tán nǹkan tó bá kọjú sí àwa ó máa kọ̀yìn sí wọn tó bá dẹ̀ kọ̀yìn sí wọn ẹ̀yìn yẹn làwọn ń rí ojú làwa ń rí tá a bá wá sọ táwa rí lójú yẹn fún àwọn tí wọ́n ń wò látẹ̀yìn wọn ò ní mọ̀ táwọn náà bá sọ tí wọ́n ń rí lẹ́yìn fún wa fáwọn tá a wà níwájú àní mọ̀ ìyẹn ló kó bá ìjọba Buhari tí wọn ò ní bá wa sọ̀rọ̀ wọn ò ní bá aráàlú sọ̀rọ̀ àti ẹ̀ní mọ̀ kí ló ń ṣẹlẹ̀ gbogbo ọkàn máa dàrú mọ́ra wọn president orílẹ̀-èdè yóò dẹ̀ kọ̀ láti sọ̀rọ̀ wọn à ní sọ ha so ẹ dẹ́kun bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ kíjọba ti yín orí bẹ́yẹn ẹ jọ̀ọ́ ẹ máa ta aráàlú lórobó ẹ máa jẹ́ káwọn aráàlú ọmọ nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe èyí tí gbogbo aráàlú bá ṣùgbà ẹ̀ èyí náà mọ̀ pé wọ́n tẹ́wọ́ gbà nìyẹn èyí tí wọn ò bá dẹ̀ fẹ́ wọn á sọ fún yín after all gbogbo wa náà la jọ jókòó tá a pa orí pọ̀ tá a fi dìbò gbé ẹ̀yin wọlé kì í ṣẹ̀yin nìkan lẹ́ ń contest so ó yẹ kí a wá mọ̀ pé advice wa náà ó wà very very important after all gbogbo àwọn tá a dìbò ọdún mẹ́rin mẹ́rin fún sìn tí wọ́n bá parí ọdún mẹ́rin tí wọ́n bá tó fẹ́ lọ di same àwa tá à ń dì í náà látọ̀ padà dì ọmọ míì tí ò tí ì pé 18 years lè tọ́ lọ kò tó ní tí ì pé 18 years táwọn ọ̀rá 4 years yóò ti dé so ó túmọ̀ sí pé majority àwa tá a dìbò nísìnyí náà fún ọdún mẹ́rin yẹn náà látọ̀ padà dì yẹn nǹkan àríṣe dẹ̀ ní àríkà ní bàbá àrègún gbogbo tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ni ó dà lọ́la bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run á kún yín lọ́wọ́ lórí ìjọba yìí o mo bẹ̀ yín mo rọ̀ yín then gbogbo ẹ̀yin èèyàn wa nílẹ̀ Yorùbá mo bẹ̀ yín ẹ jẹ́ ká padà sí ìdí iṣẹ́ àgbẹ̀ kì í ṣe àgbẹ̀rú tíjọ́ tírú mi máa lọ sóko lọ máa roko bí n bá mú 20,000 débẹ̀ ó ní nǹkan tó máa ṣe fún mi lóko àwọn tí ó ṣe wà ń bẹ̀ àwọn gédé àwọn àgàtú tá a máa gbà wọ́n á wá bá wa roko wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á bá yín roko lódidi ọdún kan ẹ̀ kàn wá ní ahéré kan tẹ́ máa kọ́ fún wọn ibẹ̀ náà máa sùn tá bá ti jí láàárọ̀ báyìí wọ́n kọ̀ orí soko nìyẹn oko yẹn ni wọ́n ti jẹun ni wọ́n bóyá sùn wọ́n jẹ bóyá kan wọ́n jẹ so wọ́n tún ṣe iṣẹ́ láti àárọ̀ yẹn di ọwọ́ alẹ́ tílẹ̀ bá tó ti sùn ni wọ́n wà sùn nínú ilé àwọn yẹn wọ́n lè ṣiṣẹ́ ọ̀tún la sílẹ̀ so kì í ṣe pé ńṣe la lè rí àwọn tó lè ṣe fún wa kò pọn dandan kó jẹ́ pàwọ́ là ń mú ọkọ́ tàbí àdá là ń lọ ro oko yẹn àìmọye nǹkan la lè fowó ṣe lórí oko ẹ jọ̀ọ́ ojú òní tì wá Ọlọ́run ní jẹ́ bí ó pa wá ẹ jẹ́ káwa Yorùbá ọmọ fi ibi para wa kù ẹ mọ̀ jẹ́ àfi ibi para wa kù bá a ṣe ń sọ yìí náà tó bá di pé onígbó dágbó sí méjì ẹ dákun bò la fẹ́ kọjú sí ṣé pẹ̀lú gbogbo táwọn Ìgbò ń ṣe pẹ̀lú wa yìí náà ṣé Ìgbò náà látọ̀ dìpẹ́ndì láti máa jẹun àbí Fúlàní Haúsá Fúlàní la máa dìpẹ́ndì lórí láti jẹun àbí àwa gangan máa tóra wa bọ́ àbí káwa gan náà máa ẹ́sípọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ sọ́dọ̀ wọn. ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá Ọlọ́run ní fi ikú tó yájú pa gbogbo wa bí ìlú yìí ò ṣe dáa yìí àsìkò tí ó dáa yìí náà yóò padà sójú gbogbo wa a ní fi ẹnìkankan ṣàwátì nínú yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run orin ẹ mọ́jẹ́ á máa kọrin Nàìjíríà ó dáa ni because tó bá sọ pé Nàìjíríà ò lè dáa ibẹ̀ làwọn òbí ẹ wà náà ibẹ̀ ní fámìlì ẹ wà àfi tó bá fẹ́ràn fámìlì ẹ tó fi lẹ̀ lé ó ṣe máa sọ pé Nàìjíríà ò lè dáa ibi tẹ́yìn náà wà yẹn ti fìgbà kan mọ́ dáa rí kì í ṣàwọn tí wọ́n bẹ̀rẹ̀ náà ni wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ débi tó dé yẹn wọ́n ń ṣe é lọ gradually ni gbogbo àwọn ọmọ tẹ́yìn dẹ̀ ń bí síbẹ̀ yẹn tí wọ́n ń rí development tó ń wọ bẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bẹ̀ yẹn náà nílùú òyìnbó yẹn
àwọn ọmọ Yorùbá yìí ló pọ̀ jù nínú àwọn tó ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tó mú ayé dùn, tó mú ayé ní ìlọsíwájú. Sínú dókítà ní káwí ni àbí inú lọ́ọ̀yà àbí ẹnjìníà. Ọmọ Yorùbá yìí náà ni àwọn náà gbégbá orókè jù lọ́dọ̀ yín. So gbogbo ń tẹ́ ẹ kọ́ ń bẹ̀ yẹn tí ìlú yìí bá dáa, nígbà tẹ́ ẹ bá padà dé tírú yín tẹ́wọ́ gbà, ẹ rí i pé gbogbo nǹkan tá à ń fẹ́ yìí ó jọ. Ẹ má jẹ́ àfẹnumọ́ ṣépè fún Nàìjíríà pé Nàìjíríà ò ní dáa, ẹlòmíà ní Nàìjíríà ò lè dáa mọ́. Ẹni tó lára ìjọ ń gọ̀, ṣé kò ti bú òbí ara rẹ̀ mọ́ ni? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀ wá, ẹ wo òṣùbà mi rè, ojú ò ní tì yín. Ẹ ṣé gan.